بسم الله وبالله وبجاء رسول الله والسادات العولياء ندرى يا نعم المولى. اللهم صل وسلم وبارك وتعنن على سيدنا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. أيها المستمعون المباركون، نحييكم بتحية إسلامية قائلا السلام عليكم ورحمة الله تعالى وبركاته. Aleykum salaam wa rahmatullahi ta'ala wa barakatuh. Lẹ́yìn ọpẹ́ fún Ọlọ́run àti ìkẹ́ ìgẹ̀ fún anábùwà Muhammad, gbogbo àwa àlùmọ̀ ànábì jákèjádò àgbáńlá ayé, à ń kíra wa kú ìsinmi òní, àtún kíra kú ọ̀sẹ̀ tuntun. Ọlọ́run jẹ́ kí á sọ̀pọ̀lọpọ̀ ìláyọ̀ lánàbì lọ́dọ̀ Ọlọ́run. Naam, akramakumullah. Ní ìkàlẹ̀ àwọn àlùfáà wa àgbà, Fadilatu Sheikh Alhaji Abdulwasi Salman Waliyullah Atayese Jakmal Asadul Wa'izin ọmọ babalágége àbúrò yá hayakumullah. Gẹ́gẹ́ bí a ti mọ̀ pé òní yìí kìí ṣe ọjọ́ halqa wa, a máa rí nǹkan tí ń lọ tí sì ń bọ̀ lórí social media lérí nǹkan méjì kan. Alákọ̀ọ́kọ́ ni Àbíkẹ́ Kankanran àti Ummu Sibagi ìyá aláró. Tíra méjèèjì yìí tíra àpilẹ̀ tíra àlùbáríkà ni. Hayakumullah. Ọ̀rọ̀ wa ń lọ, ọ̀rọ̀ ń bọ̀ lérí ẹ̀, àmọ́ tá a bá tètè àtẹ́ǹdì sí ọ̀rọ̀ Àbákẹ́ Kankanran àti ìyá aláró yìí, yóò padà escalate, tí ó gbalẹ̀, tí ó tóbi mọ́ àwa àlùmọ̀ lọ́wọ́ láàrin àwa Zumratul Mu'minin àti àwa tí a jẹ́ Markaziyun. Hayakumullah. Eléyìí ló yẹ kí a wá síwájú yín nírọ̀lẹ́ yìí pé ẹ dákun, kí ni nǹkan tí ẹ rí sí ọ̀rọ̀ Àbákẹ́ Kankanran àti Ummu Sibagi ìyá aláró, àti pé kí ni contribution yín tẹ́fì bá contribute sí ọ̀rọ̀ tí ń lọ yìí kó má padà wá kan Zumratul Mu'minin generally àti Markaziyun. Hayyakumullah. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillah wassalatu wassalamu ala rasulillah Sallallahu alayhi wa sallam. wa ala alihi wa sahbihi wa man wala. Àmín. Èyí tí ó gbé wa sí láìfù pàjáwìrì báyìí, Hayyakumullah. fujiatul mubashara, Hayyakumullah. ó ti bá òun ní ọ̀rọ̀ Àbákẹ́ Kankanran báyà kún lọ pa gbogbo àwọn nǹkan tó bá máa pa mẹ́. So àti Ummu Sibagi àti Ummu Sibagi ìyá aláró. ìyá aláró. Hayyakumullah. Kíni sólà yẹn tó kó àbí? Àbákẹ́ Kankanran àti Ummu Sibagi ìyá aláró. Hayyakumullah. Ọlọ́run kó wọlá Ànábì Muhammad kó kẹ́ gbogbo àwọn àgbàlagbà tí wọ́n ti lọ. Àmín. Albarka la ilaha illallah. Àmín. Èyí tí kọ́kọ́ ń ṣẹlẹ̀ ńbẹ̀ ni pé irú àwọn ọ̀rọ̀ báyìí Kazim, Akramakumullah. ọ̀rọ̀ kan ni tí ó já sí pé èèyàn gbọ́dọ̀ fi àwọn ojú kan wò. Ó ti yẹ gẹ́gẹ́ bí ẹni tí ọba máa ń tí ń ṣe. Masha Allah. So ẹlẹ́ẹ̀kejì ńbẹ̀ ni pé téèyàn bá fẹ́ fi èsì fún ẹni tí ó challenge, torí tàhádíyà ni ọ̀rọ̀ Àbákẹ́ Kankanran yìí. Tàhádíyà àwọn túmọ̀ wípé tíra méjèèjì yìí kò sí mùdírù kan, kò sí sheikhu kan, kò sí ìmáàmù kan, kò sí mùdírù kan, kò sí mùkádàmù kan tó lè mọ̀ àyàfi tó bá wá kí. So pé challenge nìyẹn, àbí bẹ́ẹ̀ kọ́? But challenge yẹn a lè wí pé èèyàn lè challenge yẹn pẹ̀lú ọ̀rọ̀ mímọ́, àbí? Yá ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ọmọ ni, mo wá challenge onímímọ́ láti tó ń fi ṣe mọ̀nàkọ́ṣà ilmiya fún àwọn tí wọ́n bá jẹ́ àwọn àfa. Ẹ rí wípé kìí ṣe àwọn ọmọ kéwú gan,
bizat ni wọ́n challenge àwọn tó challenge làwọn mudiru àwọn mudara àbí àwọn shuyukh àwọn ulama àwọn muqaddamu àwọn khulafa láwọn tó já sí wípé ojú ọ̀nà mímọ̀ yìí ni iná ni wọ́n rìn. Ok, abákẹ́ kankanra yìí nàmbà wà ní pé èmi ò kọ́kọ́ gbọ́ rí ó ti yé wọn níjọ́ tí n ti ń bẹ láyé this is first time tí màá kọ́kọ́ gbọ́ so ẹlẹ́ẹ̀kejì ń bẹ ni pé kìí ṣèdè Lárúbáwá you understand so Lárúbáwá ò ní oríkì kódà Haúsá ò ní oríkì ó ti yé Yorùbá ló ní oríkì so a wá di pé tíra yìí ṣe Yorùbá ló ní ṣé kéwú náà ni wọ́n fi kọ́ tó jẹ́ èdè Lárúbáwá ìdáhùn sí tàdíyà yẹn nu ó ti yé pé ṣé kéwú ni wọ́n fi kọ́ tó jẹ́ èdè Lárúbáwá ok tó bá yẹ pé a mọ̀ pé Ummu Sibaghi ó ti yé bá àti ẹ̀rí a mọ̀ wípé èdè Lárúbáwá ni Ummu Sibaghi àmọ́ Yorùbá rẹ̀ wọ́n máa jẹ́ ìyá aláró ayé bẹ́ẹ̀ kọ́ ok tá a bá mú àbákẹ́ kankan ìpínlẹ̀ Lárúbáwá wọn ò ní máa n ti ń jẹ́ bẹ́ẹ̀ àmọ́ Ummu Sibaghi gẹ́gẹ́ bí èdè wọn understand n ti ń jẹ́ bẹ́ẹ̀ ok méjèèjì yìí wá ń jẹ́ tàdíyà ìwà wípé kò sí mudiru tó lè mọ́ kọ́ sáfà tó lè mọ́ èyí wọn ò tí ì di àwọ̀ kò sí ìdìjà ó ti wà lákọ̀ọ́kọ́ ẹni tó kù ni wípé gbogbo ìgbà tí wọ́n bá ṣe tàdíyà fànábì láyé sallallahu alayhi wa sallam wọ́n bá ṣe tàdíyà fànábì wípé wọ́n challenge rẹ̀ immediately náà ni jawabu tí ọgbọ́n tí ó fi kojú challenges yẹn yóò máa wá látọ̀dọ̀ Ọlọ́run gẹ́gẹ́ bí wáyé tànábì ó fi bí kíní yẹn dànù ó jẹ́ àmà wípé kò sí bí a sì ní máa rí challenge tó bá ku ọ̀rọ̀ mímọ́ náà àti wá rí àwọn kan nú àwọn ọmọ Markaz pàápàá jùlọ ọ̀kan nú àwọn ọmọ tèmi inú àwọn ọmọ àtàyèsí gan fún rẹ̀ ó ti yé báwọn Alfa Fadlullah Abdulrazak Salman Akeredolu tèmi ń jẹ́ Abdulwasi Salman ó ti yé ó jẹ́ khiriji Darul Ulum ó sì jẹ́ ẹni tí ó ní ìtìhádù púpọ̀ níbi ọ̀rọ̀ ìmọ̀ àti kasratul ittila' ala al-kutub ó ti yé náà látara ẹni tí Ọlọ́run ní ó wà lára ti ẹ̀tọ́ rẹ̀ ni ó jiná lódidi ìwà jiná lódidi òun ó gbé òun náà láti wípé a kò gbọ́dọ̀ tí kan àwọn tó jẹ́ mùdírù ó ti bá àwọn tó ráwọn mùdírù pọ̀ a sì máa wípé Markaz náà ló ní kẹlma mùdír ìsdáàrù kẹlma mùdír yẹn ó jáde látọ̀dọ̀ Mawlana Sheikh Adam ó fi já sí pé Markaz ló ní bá pé mùdír àti kọ́kọ́ pínpín wá àfà Markaz ní ọjẹ́ Markaz lọ́kàn wọ́ lọ so ó lè wá jẹ́ kanu furu Markaz àbí kó sì jẹ́ asilul marakis asilul usul Mawlana Sheikh Adam àwọn ni wọ́n kọ́kọ́ gbé kẹlma Hamidi wá tí wọ́n jẹ́ Hamidul Markaz ìgbà tó yá wọ́n bọ́ ìmáàdà kalẹ̀ fún bàbá wa Raji Suleiman wọ́n wá sọ àwọn di wọ́n máa jẹ́ Hamid kémi wọ́n máa jẹ́ Mudirul Markaz wa muwazzisuhu kí n máa jẹ́ proprietor àbí pé ẹni tí ń ṣe ètò bí Markaz yóò ṣe máa lọ tó fi jẹ́ mudir so ń gbà tí kẹlma mudiru ti wá wà ń bẹ̀ tá a sì máa kí bàbá Mudirul Markaz tò ní àwọn náà ni Mudirul Mudara gbogbo mudara tó kù àwọn náà ni ọ̀gá wọn tí wọ́n jẹ́ mudiru tò ní tí kẹlma wípé mudiru yín ò lè máa
gbogbo mùdírù yín ò lè mọ̀ ń túmọ̀ wípé àwọn ọmọ mọ́kàsì ni àwọn ọmọ mọ́kàsì ó máa rò lọ́kàn wípé ọ̀dọ̀ àwọn ni ọ̀rọ̀ ní lọ. Masha Allah. Ó ṣeé ṣe kó má rí bẹ́ẹ̀ tọ́ra àtúgbọ́ kẹ́lìmọ̀ àwọn ṣéhù yín ò lè mọ̀ àgbọ́ àwọn mọ̀kádàmù yín ò lè mọ̀ ń já sí pé kìnnà wọn ti generalize gbogbo everybody tí ń jẹ́ àfa àwa nìkan ò lè sáré sọ wípé àfẹ́ wípé wọ́n ń fẹnu gún mùdírù wa àmọ́ ń fẹnu gún àwọn àfa wa àmọ́ ń fẹnu gún mọ́ríkàsì à lè jáde ọmọ mọ́ríkàsì ò gbọ́dọ̀ jáde lórí èyàn ọgbọ́ torí kẹ́lìmọ̀ yẹn kò sí ìṣe ìbú mẹ́ challenge ni wọ́n pè. Náà gẹ́gẹ́ bí iṣẹ́ tí mọ́ríkàsì gbé lọ́wọ́ tí mọ́ríkàsì ọba mọ tó ń gbé lọ́wọ́ tí ó sì mọ tí Sheikh Adamu gbé lọ́wọ́ wọ́n ti challenge Sheikh Adamu lọ́pọ̀ nǹkan mi dáadáa tọ́já sí pé Mọ̀lánà Sheikh Adamu wá ṣe nǹkan yẹn ju tí wọ́n ti challenge wọn lọ. Òun ni àfa Fadlullah òun wá jáde ó wá ní Àbákẹ́ Kankana yìí àti ìyá aláró Ummu Sibagi méjèèjì yìí àwọn òrírí àwọn òsì mọ́ àwọn òkè rí àwọn ọmọ bó ti tó àti bó ti rí. Ok àmọ́ tó ń fẹ́ ni pé ìjẹ́ tíra náà lè jáde kí wọ́n tẹ tíra àwọn jáde kọ́ má ti kú lọ́dọ̀ àwọn kọ́ má ti dọ́dọ̀ àwọn tó jẹ́ mùdírù káàkiri àwọn táwọn ń jẹ́ ọmọ kéwú káwọn kọ́kọ́ yẹ̀ wò káwọn náà kọ́ṣà lórí ẹ̀ tó bá yẹ pé èdè Lárúbáwá yìí náà ni o ọgbọ́ tí bàbá tó mọ̀ lárú Sheikh Adamu fi sọ wípé tó bá yẹ pé kéwú tó lọ níbi èdè Lárúbáwá yìí àtàdísì ànábì àti alukuraani àbá ní ọmọ Lárúbáwá ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ nígbà wọn wá sí Adamu tí ọmọ Lárúbáwá ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ táwa sì ń jọ ọmọ kéwú Sheikh Adamu kí àfa kan jáde wípé ẹnìkan ò lè mọ tíra yìí ọmọ mọ́ríkàsì gbọ́dọ̀ kọ́kọ́ wá di tíra nìna ọmọ mọ́ríkàsì ò ní bèébú tó bá ti di ọ̀rọ̀ mímọ́ ọmọ mọ́ríkàsì ó kọ́kọ́ wá di pé tíra ń dà tó tán bá mú tíra náà jáde tí wọ́n tẹ̀ wọ́n wà náà kọ́ṣà tíra nì kọ́dà ọba rí bẹ́ẹ̀ wọ́n lè gbé owó kalẹ̀ lórí ẹ̀ ní pé ẹni wọ́n bá ti rí itú nígbà tí lẹ́nu kankan ẹni wọ́n bá ti rí itú iye báyìí ni wọ́n máa gbé lọ ṣe mọ̀ wípé irú èyí tí àfa Fadlullah ń tó wíwùn ìdáhùn sí challenge yẹn nù òun náà wá challenge padà lẹ́ẹ̀kejì ọwọ́ ni òun náà sì challenge lọ gbogbo mẹ́rin lọ bẹ̀rún wọn lọ sáàmì òun náà wá challenge padà ọwọ́ ni tọ́ a ti rí Àbákẹ́ Kankana a ti rí ìyá aláró a sì ti nídìí rẹ̀ láti wípé káwa náà ká wú owó ká ti ẹ̀ wo lógà wo ní bẹ́ẹ̀ lógà wo ló le táà ní fọ báwọn lógà wọn ṣe kún tó bóun lógà wọn ṣe rújú tó bóun lógà wọn ṣe díjú tó táà ní tu ọgbọ́ pàápàá jùlọ ní ayé òde òní tọ́já sí pé àṣírí mímọ̀ kankan tó bò láyé òsì kò sí lógà wọn àfi lógà tí ó bá wáyé rí ọwọ́ bá ti wo tó bá ti fẹ́ há mú jámù rẹ̀ àyíbẹ̀kọ́ ọmọ mú jámù rẹ̀ ó sì wo lógà tí ń bẹ ń bẹ yóò sì tú àṣírí ẹ̀ fún ọ ó fi mọ̀túmọ̀ ẹ̀ ọgbọ́ èyí òun jẹ́ kan báwọn òun wá ní orin tí Sheikh Adamu náà kọ tó fi ṣe déédéé orin tí bàbá Sheikh Tajul Adabi kọ adìdì inshad al-arabi al-adabi ok Mọ̀lánà Sheikh Adamu náà wá kọrú ẹ̀ wípé mo fẹ́ jọ ẹni ìṣáájú èmi náà fẹ́ wọ́n bá ti ń ka Sheikh Tajul Adabi kó ṣiṣẹ́ báyìí wọ́n máa nínú àwọn tó tún ṣe nínú àwọn tí wọ́n tẹ̀lé gbọ́nú àwọn tí wọ́n dé lẹ́yìn táwọn náà tún ṣerú ẹ̀ kí wọ́n ka àwọn náà kúrú ẹ̀ Sheikh Adamu náà wá kọrin orin náà àfa Fadlullah ká ọ wá ka orin náà ọka bí ẹsẹ̀ méjì ńbẹ òun náà wá challenge bí orin òun wípé òun náà challenge àfa wa pé ẹ̀yin tẹ́ ẹ sọ wípé
Àbákẹ́ kankan àti ìyá Aláró ẹni wọ́n bá lè tú tọ̀ àwọn tí ní ẹgbẹ́ wa àmọ́ wọn náà challenge pé orin yìí rè ó ti yé báwọn ẹni wọ́n bá lè tú eléyìí náà kó wọn náà jáde èyí tọ̀ wọn máa já sí wípé tíra àwọn tòrásù nìyẹn tó bá yẹ pé irú tíra abẹ́ ń bẹ lóòótọ́ tó bá yẹ pé tíra abẹ́ ń bẹ lóòótọ́ yóò máa jẹ́ tòrásù tíra tí àwọn àgbàlagbà lò táwọn àgbàlagbà ti ń lò ó bọ̀ wá ó jẹ́ tíra tí wọ́n ń ké nínú yàrá tí ó jẹ́ tíra tó jáde síta. Àmọ́ eléyìí Sheikh Adamu gan fúnra wọn ni wọ́n kọ eléyìí fúnra ara wọn. Wọ́n akọ́nù náà wá challenge pé ẹni ó bá lè tú kóun náà bọ́ta. Ṣé máa yí pé challenge ti di méjì nù. Òun tà sálámà challenge ti Àbákẹ́ kankan náà àti ìyá òun náà sì ó sálámà challenge ti ẹ̀ náà kalẹ̀. Wípé tọ̀ àwọn ó tú eléyìí ẹ̀yin náà tú yìí. Ìta ń pè lọ́rọ̀ mímọ́ òun nìyẹn. A kì í èyàn fi ìjà máa ń sọ gbogbo ìgbà pé a yẹ fi ìjà pàdé mímọ́. Anybody ló lè challenge èèyàn pẹ̀lú ọ̀rọ̀ kéwú. Tí a bá dẹ̀ challenge èèyàn pẹ̀lú ọ̀rọ̀ kéwú tá a fi ọ̀rọ̀ pé àwa àti lágbájá àṣì ní péjì kan náà àbí ọ̀nà ọ̀jọ́ra wa àbí nǹkan á kọ́ fi yín lẹ̀ tí ó ti dọ̀rọ̀ mímọ̀ náà ẹ jẹ́ á kojú tí ń jẹ́ mímọ̀ torí wọn èyí já mọ̀ níyàn ìmọ̀ kì í sì dìjà bí ìmọ̀ bá ti lè dìjà ìmọ̀ kan ti wà nú ẹ̀ èyí ò jẹ́ ẹyọ kan lórí náhíà eléyìí náà àmì èyí tó kàn wá èyí ò gan fún rẹ̀ ò fi bẹ́ẹ̀ kàn wá púpọ̀ ṣe mọ̀ pé ọ̀rọ̀ mímọ̀ ni òun kálukú ó sì dìde pé èyí ò àmì èyí tó á le jù tí a fẹ́ kí àwọn ọmọ markasi tá a fẹ́ advice wa ìmọ̀ràn wa fún wa gbogbo markasi àwọn ahbabu Maulana al-Mudir àwọn olólùfẹ́ Babalágége ní ọmọ kéwú ní àtìbá àti àwọn almuhibbun àwọn olólùfẹ́ fún Babalágége tó ń kálukú ń pè pé ọmọ Babalágége ni mí ìnífẹ̀ẹ́ Babalágége ìnífẹ̀ẹ́ Babalágége àwọn kankan ń bẹ tá a gbọ́dọ̀ máa ṣe mọ̀rọ̀ àátù ẹ̀ a gbọ́dọ̀ máa kíyèsí àwọn nǹkan kọ̀ọ̀kan tá a fi ní di wípé àwa láàdì ẹwà yẹ pé albadiu aslam tí òfin ní di pa wà láwà dá láṣejù pé àwọn márkàsì tún dé o àwọn márkàsì tún dé o èmi sì máa sọ pé gbogbo ọ̀rọ̀ tí mo sọ láyé sí ìyàn rí láyé èsì ni àwọn akọ́lá pilẹ̀ rẹ̀ èmi kọ́kọ́ ṣe hujum ó pé àbí tẹ̀jẹ̀rẹ́ òṣàṣí síyàn láì já sí wípé ó ń tọ̀ wọ́n bá lọ lè fi ẹnu ẹ̀tẹ́ abẹ́nu àbùkù kan àwọn àfàwà so ní ọ̀wá tàwátá jọmọ kéwú lára làwa náà ó fi wá jáde ara títa ní tí wọ́n bá sọ sáàfàwà ní máa mú wá jáde àkí àtàkì bọ̀ nínú àwọn ọ̀rọ̀ tó bá ń ṣẹlẹ̀ ó yẹ káwọn ọmọ márkàsì ó máa kíyèsí àwọn nǹkan kan bí àwọn nǹkan wo ẹ ṣeun kéèyàn tó di pé ọ àtàkì èèyàn ọ gbọ́dọ̀ kọ́kọ́ wò pé ẹni tó sọ̀rọ̀ yìí káwá sí pé ẹni wọn tiẹ̀ wá sọ̀rọ̀ tí ọ̀dà sáfà wa àwa fẹ́ dáhùn èsì ọ̀rọ̀ tó sọ ọgbọ́ a wá wo wípé ọ̀rọ̀ tó sọ yìí ọ sọ̀rọ̀ wọn bí àfù bí tó ti kéwu ni àbọ̀ sọ̀rọ̀ yẹn wọn bí àfù rẹ̀ a gbọ́dọ̀ ṣe mọ̀rọ̀ àátù kìíní yẹ táàfin ní máa já sí pé àwa láàmà wá jẹ̀bi ọgbọ́ ọgbọ̀rọ̀ kọ́ ṣe mọ̀rọ̀ àátù yìí pé ẹni tẹ́ni yìí ń sọ yìí sáàfà wa ọ̀rọ̀ yóò da àmọ́ ọ̀rọ̀ yẹn já tírèsì ọ̀rọ̀ náà ìdí ọ̀rọ̀ ń jọ ọ̀rọ̀ tí wọ́n fi rán àbọ̀jọ ọ̀rọ̀ tó já sí pé òun fúnra rẹ̀ ní ọ̀sọ́ bóyá bíi etrẹ́dì kan àbóhun ní nǹkan kan lọ́kàn fúnra rẹ̀ sí Maulana Mudirul Markaz ló fi wá wò wípé àjọ wọn àtàkì Maulana àbí ọfẹ́ yiri ara ẹ̀ wò ẹ̀tọ́ra stand báwọn pé èmi náà fẹ́ wò bóyá mo gbé àbí ọfẹ́ hàn
sẹ́sìgẹ́sì àǹkú bẹ́ẹ̀ náà lómi tó yẹ pé ọ̀fẹ́ hàn ni bóyá nìkan kan ọ̀mọ́ tó ń fẹ́ hàn abẹ́ lómi tó wà pé ẹ̀ kí mo fẹ́ hàn àmọ́ mo kàn fẹ́ mo fẹ́ fìlì ara mi wò kí n wo bí mo ti wé tó. bí ẹlòmíì lè fẹ́ ṣe kó fẹ́ dàgbòrò rú. abẹ́ lómi lè fẹ́ ṣe pé ajé ń sá tún da ìgboro rú kí ìgboro dàrú díẹ̀ èyí ò wù tó bá wò lè jẹ́ mbẹ́ a wà kọ́kọ́ wò pé ẹni yìí ó jíṣẹ́ yìí fún rẹ̀ ni àbí wọ́n fi ṣẹ́ yìí hàn. Mashallah. ṣé ọ̀ ń tẹ̀ lọ́rùn bí ti ń tu lọ yìí. àkọ́kọ́ ọ̀mọ̀ràn yín fún wa àkọ́kọ́ ọ̀mọ̀ràn nù. àkọ́kọ́ ṣàkíyèsí. a gbọ́dọ̀ ṣàkíyèsí. tó bá yẹ pé nìyẹn bá jíṣẹ́ yẹn on behalf rẹ̀ min kibali nafsihi látọ̀dọ̀ rẹ̀ ló ti jẹ́ fún rẹ̀ bá a bá fẹ́ jáde ti ẹni yẹn fún rudud a jáde fún ẹni yẹn bizat ẹni òun nìkan náà láfèsì pé eléyìí òun jáde fún rẹ̀ ni ọjẹun tán ó yó lọ́wọ́ á dìde ọ̀rọ̀ tí mo ń sọ yìí kì í ṣe orí ọ̀rọ̀ àbákẹ́ kankan náà ni mò ń sọ̀rọ̀ lélẹ́rí o because ẹlòmíì ò ní làákàyè ó lè wí pé lọ́rọ̀ àfàjákùmá ó bula mo ti gbé ọ̀rọ̀ ti àbákẹ́ kankan náà sẹ́gbẹ̀ẹ́ kan orí ẹ̀kọ́ ni ọ̀rọ̀ tí mò ń sọ yìí lọ fáwọn markaz ni so fún anybody tó bá lè attack markaz àbí attack Babalagege n ta gbọ́dọ̀ kọ́kọ́ lọ lè ẹ̀rí pé ìtí mo sọ lẹ́ẹ̀kan mo ní kò sí attack mẹ́ ó ti bá wọn challenge ni ìyàtọ̀ sì ń bẹ láàrin challenge àti attack ìyẹn sì dá àmọ́ tí ẹ bá attack Babalagege akọ̀wò pé sóhun fún rẹ̀ ni òkè òun fún rẹ̀ náà ni lọ́ attack wọn a tún wá gbé e wò wípé ẹni yìí báwo ni làákàyè rẹ̀ ti tó ẹ̀yẹ làákàyè ká tó lè ṣe rùdúùdù èèyàn kìyàn gbọ́dọ̀ ṣe rùdúùdù fẹ́nìkan tó padà wá bá ẹni òun gbà tí wọ́n padà kí wọ́n bá fẹ́ parí ọ̀rọ̀ tẹ́ padà wá bá wípé ṣé wọn náà mọ̀ wípé nǹkan kan ń dààmú làákàyè rẹ̀ ni. tó wá ń dá lóhùn tí wọ́n fi wá bú ẹni tó bá fèsì àbóṣe rùdúùdù fẹ́ náà àbí kọ́ wá kọ́ wọ́n náà wo ẹni tó ń bó o lè léyìí ṣe jọ ẹ̀yin. ọ̀rọ̀ yóò jọ yín. ọ̀rọ̀ tí ń sọ yìí ọjọ́ ti yín tí wọ́n sọ yìí hùn àbí kọ́ wọ́n wípé ẹni tó ń fúnlé sí ọ̀rọ̀ yìí kìí ṣe ẹni tó gbọ́dọ̀ fúnlé sí ọ̀rọ̀ ṣebí wọn náà rí wípé nǹkan rẹ̀ ọjọ́ tèèyàn yọ padà wá súnyàn lọ́wọ́ wípé bí n bá sì mọ̀ ní kí n má fún ní èsì èyí òun jẹ́ kan nínú nǹkan tá a wò a tún wá wò wípé ẹni tó sọ ọ̀rọ̀ yìí báwo ni kàfá rẹ̀ kí ló wọ́ọ̀tì gan sọ́wọ́ọ̀tì ẹni téèyàn lè fún lésì tí ayé ọ̀sọ̀ wípé lágbájá fún lágbájá lésì mandala àbí ẹni téèyàn ó fún lé wọn ga lágbájá ọmọ tiẹ̀ níṣẹ́ kan mọ́ ọ̀hálẹ́ nìkan kan fèsì fún wa ń lè fèsì fún lágbájá gbogbo orú nǹkan yẹn lèyàn máa ṣe mọ̀rọ̀ àátù ẹ̀ kéèyàn ó tó di pé èèyàn jáde fún òròdùd ọgbọ́ èèyàn ò jẹ́ kan èyí tá a fẹ́ bá àwọn ọmọ markaz sọ òun ni wípé ẹnìkan nínú àfáà London tí ń jẹ́ Sumuratul Mu'minin tó jẹ́ pé àgbàjì ni orísun Sumuratul Mu'minin kárí ayé àwárí ọmọ Sumura kan ó wá jáde ó wé láwàní a sì rí ṣìárù pé Sumura ni lára ó wá wé láwàní ìgbà tí ó wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àwárí pé ọ̀rọ̀ tí ń sọ yìí ń fi ọ̀rọ̀ yẹn bú Sheikh Adamu ni àbí ń fọ̀rọ̀ yẹn bú bàbá Mudirul Markaz ni àbí ń fọ̀rọ̀ yẹn bú Markaz generally. èyí tó yẹ kí a kọ́ lọ lè mà bẹ́ẹ̀ pé mo ti kọ́kọ́ yẹn ọ̀rọ̀ òun pé a wò pé sí wọ́n rán ni àbí òun lọ sọ fún rẹ̀ èyí tá a gbọ́dọ̀ kọ́kọ́ lọ lè yẹ̀wò ní first tá a kọ́kọ́ lọ lè wò tá a gbọ́dọ̀ kọ́kọ́ mọ̀ gẹ́gẹ́ bí n tí mo lé kalẹ̀ àti mímọ̀ tí a mọ àgbàjì àti mímọ̀ tá a mọ àwọn Sumuratul Mu'minin àti jẹ́mbù tí Sumuratul Mu'minin kọ sí Maulana Sheikh Adam
ìhàtà kọ sáfà wa Hayyakumullah. àti àlákọ̀ tí ń bẹ lánàá tí wọ́n ń bọ̀ bẹ́ẹ̀ tí àná yẹn dá tọ́wá wà bẹ́ẹ̀ dùn nínà lágbàjì lásìkò àti gbogbo tí ń jẹ́ Sumuratul Mu'minin. Masha Allah. àwa rí ẹni Sumura kan owó láwà ní bàbá lágbàjì àti mọ̀ pé bàbá lágbàjì ni ó dúró yìí ayé bẹ́ẹ̀ kọ́ Bẹ́ẹ̀ni. ó wá lọ sí iṣẹ́ tó yàtọ̀ fún iṣẹ́ bàbá lágbàjì Masha lára Allah. Sheikh Adam àbí lára bàbá Mudirul Markaz. ọmọ Markaz yòówù tí ó bá ṣe rùdúùdù fúnrù nǹkan bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ pàfẹ́tì rùdúùdù rẹ̀ débi tí ó gbọ́dọ̀ taba àgbàjì àbí kó taba bàbá lágbàjì àbí kó taba àlífà bàbá àlífà tòní lágbàjì tí ó fi wá di pé yóò taba wọn ó gbọ́dọ̀ ṣe mọ̀rọ̀ àátù ẹ̀ tí ó bá ṣe mọ̀rọ̀ àátù kìnnìún tí ó bá kíyèsí kìnnìún a sọ fúnru ọmọ kéwú náà tí ń jọ Markaz wípé ọmọ ànábí tí ń bọ̀ kò sì mọ bí tí ò ní dé dúró ó ti ẹni tí ó bá sì màná tí ó mọ òní kò gbọ́dọ̀ dá sọ̀rọ̀ òní ẹni tí ó màná tí ó mọ̀ ní kò gbọ́dọ̀ dá sọ̀rọ̀ òní ṣe kókó. kí ló fà tí mo fi sọ bẹ́ẹ̀ Na'am. orúkẹ́ bí ṣe ń tu ọ̀rọ̀ mi lọ ń yí ọ ń sì ń yí àwọn èèyàn lẹ́sẹsẹ. ní tó fà tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé àwa bá nú history nínú tàríkì kalẹ̀ wípé Maulana Sheikh Adam Radiyallahu ta'ala anhu. tí wọ́n bá wá sí lọrin tí wọ́n bá dé àgbàjì lọ́dọ̀ àfáàgbà tẹ́bíṣe lágbàjì wọ́n ní Maulana Sheikh Adam wọ́n láfa tẹ́bíṣe ọ̀wá ní wọ́n á pe Sheikh Adam wípé ẹ ti ń lè kú kọ́hún ẹ ti ń lọ padà wọ́n láwọn ti ń lọ wọ́n wá ní kí ọ̀rọ̀ yìí ìrántí máa ń pẹ́ kí àbá Mudirul Markaz ni wọ́n sọ àbí kọ́ jẹ́ àbá òun lè márùn so ẹnu ọ̀rọ̀ tẹ́ bá gbẹ́nà bàbá alágége tòní ó ti yé báwọn confam ni hadisu sahih ntẹ́ bá gbọ́ lẹ́nu bàbá alájí òun lè márùn hadisu sahih lẹ́yìn àwọn méjèèjì ni tọ́ àwọn tẹ́ bá tún gbọ́ lẹ́nu àwọn àfáà kọ̀ọ̀kan táwọn náà aṣọ́ra Sheikh Adam ẹ máa yọ sahihu ń bẹ̀ ẹ sì máa yọ àwọn ẹ̀rọ ìfù nǹkan kẹ́ ẹ máa bá àmọ́ méjèèjì tẹ́mi wí babalágége tòní tàlájú wọn lè àdísó ń sọ bẹ́ẹ̀ni torí wọn èé pa irọ́ mọ́ Sheikh Adam wọ́n ní bàbá alágbàjì àbá tẹ́bíṣe lágbàjì wọ́n wá gbá eré bàbá Sheikh Adam mú wọ́n wá ṣe odidi ṣèfì kan látòkè délẹ̀ wọ́n wá ní ṣèfì wọ́n sì ṣe múgínì rẹ̀ wọ́n ṣe lé wọ́n wá ní ṣèfì tí mo ṣe yìí Ajé Adama mo fi Ọlọ́run sọ ni mo fi wá sọ lọ́dọ̀ Ọlọ́run kó bá ń dáàbò rẹ̀ bọ́ kó sì sọ lọ́wọ́ gbogbo ohun tí ń jálá burú. Tábà nínú àwọn tí wọ́n ní contribution kọ́lọ́hún ọ sọ Sheikh Adam kó sì gbé wọn débi tí wọ́n ń lọ bàbá wa tẹ́bíṣe lágbàjì. ẹ̀bẹ̀ẹ̀bẹ̀. ẹlẹ́ẹ̀kejì mo tún gbọ́ wípé bàbá wa Sheikh Adam tí wọ́n bá fún àwọn ọmọ ní ṣahada ní Markaz ó ti yé báwọn tó bá gba ṣahada tán fún wọn àyọ nínú owó tàbárùkì tí àwọn ọmọ bá fi lẹ̀ wọ́n ní wọ́n máa yọ ti bàbá lágbàjì tàná bàbá Yusuf àgbàjì wọ́n ní Maulana Sheikh Adam ó yọ nínú ẹ̀ wọ́n wá fi ránṣẹ́ sí bàbá lágbàjì wípé ẹ bá ń kó fún wa ẹ láwọn ọmọ mi kan tó jáde lọ́dún yìí kí wọ́n bá ń tọrọ àlùbáríkà fún wa kí wọ́n lálùbáríkà. so méjèèjì yẹn kéèyàn mú èjì ń lọ́wọ́ ìjọba pọ́síbù kọjá sí wípé àwọn kòláfà tí ń jẹ ẹ gbọ́ rí pé àlífà kan jẹ lẹ́yìn bàbá lágbàjì títí tó fi kan bàbá wa tòní tí ń bẹ ńbẹ̀ kẹ wá gbọ́ wípé kọ́dà àlífà tó jẹun ó wá sọ̀rọ̀ Sheikh Adam àbó gbin Sheikh Adam sí àwọn ọmọ kéwú Sùmáràtù láìda ẹ lè bá lọ́fà tó fi já sí wípé kọ́dà tá a fi pé àwọn báàdù àwọn ulama Sumuratul Mu'minin wọ́n máa lo ohun Markaz. apá kan náà àwọn àfọ ńláwà ní wọ́n lo ohun Markaz. ìlú ohun Markaz yẹn wọ́n jẹ́ àmọ́ alákọ̀ tí ń bẹ lánàá tòní. wọ́n lè fi bá bẹ́ẹ̀ ẹ sì rí wọn wípé wọ́n máa ń nífẹ̀ẹ́ Sheikh Adam dojú àmì. léyìí tí ó bá já sí wípé ọ̀tẹ̀ ń bẹ nù tiẹ̀ lọ́tọ̀ fún rẹ̀ tó bá yẹ pé n tó jogún lọ́dọ̀ bàbá lágbàjì ni tó jẹ́ pé kí bàbá lágbàjì ní ń bẹ lọ́wọ́ rẹ̀ láwà ni wọ́n ní sì ń bẹ lérí ẹ̀ lóòótọ́ o
ó gbọ́dọ̀ ní ìsọ́fù fún Maulana Mudirul Markaz. Kò sí ẹ lè bá ní gẹ́rù múnsì. Ẹ sì ní bá kọ́ máa lọ kọ́ máa bọ̀. Ẹ ní bàbẹ́. Tó bá yẹ pé lóòótọ́ láwà ní bàbá Alágbàjì yẹn ní o. Kéwù bàbá Alágbàjì yẹn sì ní o. Albarka bàbá Alágbàjì sì ní o. Wàláhì ẹ ní bá kọ́ máa lọ kọ́ máa bọ̀. Yóò dúró sangiliti ni. Bẹ́ẹ̀ni ẹ máa bá nú ọ̀rọ̀ bí bá ti ń sọ̀rọ̀ ni tẹ̀tí bí kò sì máa tẹ̀lé immediately bẹ́ẹ̀. Iṣẹ́ ó máa tẹ̀lé. Akramakumullah. Bàbá wa Alágbàjì tòní bẹ́ẹ̀ bá dọ́dọ̀ wọn bí àná ti rí tìjẹ́ tárí òun ní ń bẹ lọ́dọ̀ tiwọn náà. Masha Allah. Kọ́dà kú òun bẹ́ẹ̀ dé ọ̀dọ̀ bàbá Lámúnúgun nìbàdàn. Bàbá tàná bàbá Lámúnúgun tàná dérí bàbá tòní tí wọ́n jẹ́ àlífàre fún bàbá tàná táwọn àti ìkìláfà tí wọ́n gan ó tún na ẹ̀sìn ju àwọn tó bí wọn lọ bí ti bàbá tòní náà ṣe rí lágége. Ok bàbá Lámúnúgun náà bàbá wa àgbà kọ́lọ́n jẹ́ àrí wọn pé kọ́ bá wà pẹ̀lú wọn kọ́ má ba dáwọ́lá àwọn jẹ́ kó sì jẹ́ mi wọ́n tó gùn sí. ẹ bá wọn ní ẹni tí wọ́n mọ kọ́dírù Maulana Sheikh Adam tí wọ́n sì mọ kọ́dírù bàbá tòní gẹ́gẹ́ bí wọ́n ti gbà á lọ́wọ́ àwọn tó bí wọn àtàwọn àfáà tí wọ́n kọ́ wọn. Torí wọ́n mọ àná ó jẹ́ kí wọ́n dá òní mà. Ókè ńgbà táwa rí bẹ́ẹ̀ làfà bàbá wa àgbà ọlọ́rẹ nìbàdàn bẹ́ẹ̀ àtàwọn pọ̀ kọ́dà bàbá wa àgbà Akílápá tọ́já pé ńjọ́ tí wọ́n ń ṣe ńjọ́ tí ìyá wọn kú tí màmá wọn kú bàbá wa Nakibul Ashraf àti Maulana Shehu Daudu Alfa ńlá ni wọ́n pè ní wáàsí. Allahu Akbar. Níjọ́ náà torí kíní kakọ́ torí makọ́dírù Maulana Shehu àti alákọ̀ tí ń bẹ láàrin àwọn bàbá yẹn nígbà tí wọ́n ń bẹ láyé. Ok ńgbà wá dúbà wọn tí ń ṣe wá ń bọ̀ bẹ́ẹ̀ kọ́ wá dùn ní tá a sì gbúròó Lágbàjì wípé wọ́n fi nǹkan kan ránṣẹ́ sí Markasi àbí bàbá Alágége láti Àgbàjì tí ń dà gẹ́gẹ́ bí ọ̀tẹ̀ àbí ń dà gẹ́gẹ́ bí Baghdad àbí láti Àgbàjì táàrí traces ẹ̀ àárí àpẹẹrẹ kò sí ń tọ́jọ́ kọ́dà lọ́dọ̀ àwọn ọmọkéwú. Kódà wọ́n mú ọmọ wá sí Markaz. Ní diploma níjọ́ tí wọ́n mú ọmọ kan wá diploma àwọn ń bẹ ní Markaz àwa lọ ńjọ́ náà táwọn ń bẹ ní Markaz náà gbà àwọn àfáà yẹn wá jáde láti inú kíláàsì wọ́n ń parí ẹ̀kọ́ àwọn méje ni wọ́n láwà ní bàbá Alágbàjì ní bẹ lérí wọn. Èmi wá ń bi àfáà yẹn sàdúnákà yìí pé àwọn ńláwà nínú tún wá diploma wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n ní njọ́ tí wọ́n kọ́ wá ẹ máa wo Maulana Mudirul Markaz wọ́n ní njọ́ tí wọ́n kọ́ wá wọ́n ní wọ́n wí láwà ní. So wọ́n jẹ́ kí bàbá ọmọ wípé sùnmọ́ra làwọn ó ti yé wa wọn àmọ́ àwọn fẹ́ wá sí diploma bẹ́ẹ̀ kí wọ́n ti jiná nù kó tó wá sí diploma. Ok gbà tó wá dibijọ́ kẹ tó tún wá tí bàbá rí wọn ò wí láwà ní. Bàbá tó tún wọn rí wọn ò wí láwà ní. Gbàtọ́ wá di ẹlẹ́ẹ̀kẹta tí bàbá orí wọn tí wọ́n parí tán tí wọ́n lọ tí bàbá jòkó nísàlẹ̀ níbi ìlara bàbá wa ní ẹ̀yin kọ́ ni ẹwé láwà níjó ní pé ọyẹ wá wọ́n á pè wọ́n èyí ṣe tẹ́ ẹ̀wé láwà ní mara ti gbà tí ẹ̀ tó wọlé wọ́n ní àwọn wò pé káwọn mọ́ látọ̀lá lọ láwà níyẹn gan ní kẹ́ ẹ máa wíwá kí wọ́n máa wí pé kéwù bàbá Lágbàjì táwọn èèyàn ń rò wípé kọ̀ bá ò ní mu kí wọ́n máa kó bò ní mu. Masha Allah. Bàbá Mudiru lọ sọ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni, hakika. Hakika mo wà Markaz níjọ́ náà. Ọ̀rọ̀ àpá send fọ́tò rẹ̀ gan tí mo bá wọn ya fọ́tò. Ẹ wà níyàn rí tí bàbá Alágége ní láti mú àwọn ọmọ ẹwọ̀n kan. Àníyàn rẹ̀ fún àwọn bàbá Lágbàjì láti sọ fún àwọn ọmọ kéwù wọn láti má sọ fún àwọn ọmọ kéwù wọn pé àfẹ́ rí yín Lágége. Masha Allah. Àníyàn rẹ̀ fún bàbá Lágége láti má sọ fún àwọn ọmọ bàbá Lágbàjì wípé ẹ bá mà pé kéwù yáyàn yóò ẹ gbọ́dọ̀ wí láwà ní déyà yìí. Bóyé bàbá Lágbàjì àti bàbá Lágége wọn ò sì ríra wọn ittisalu ar-ruh bir-ruh. Akramakumullah. Kẹ́límà wọn sì ń ṣe ọ̀kan náà. Bẹ́ẹ̀ ni
ok ńgbà wá rí báyẹn a sì mọ bí ṣe Ádámù tí ó sì gbé ntẹ ń jẹ àwọn Sumuratul Mu'minin ẹ fẹ́ sọ̀rọ̀ tí ọjọ́ tí bàbá Mudu Markaz bá ń ṣe birthday péjì Sumuratul Mu'minin wọ́n máa upload bàbá tí wọ́n sì kí wọn happy birthday. Allahu Akbar tọ iná àbáyé náà tó ń sáhádà rẹ̀ wọ́n jọ tí bàbá Mudirul Markaz bá ń ṣe birthday wọ́n ní péjì Sumuratul Mu'minin tọ́já sí wípé gbogbo ntọ́ bá jáde ń bẹ̀ hakikatan àti mà wípé bàbá alágbàjì ni ó ti bá wọn wal haqqu la yakhtalif wọ́n jọ birthday bàbá Alágége wọ́n ní péjì wọn wá upload fọ́tò bàbá wọ́n sì kí wọn happy birthday àti wá rí nínú péjì Sumuratul Mu'minin nẹ́sìn wípé kí àwọn èèyàn má da Markazi àti Sumuratul Mu'minin kí wọ́n má fi rí wọn gbára wọn torí ń jọ tí wọ́n ti ń bẹ wọn ọ̀kọlura wọn rí kò sínú ìsírí èmi àmà wá jáde kọ̀ọ̀kan tó bá ti já sí wípé ẹnìkan bá dáràn inú ọmọ Sumuratul Mu'minin náà tó dáràn sí Markazi tí Markazi ọba tírìtì ẹni yẹn wọ́n tírìtì rẹ̀ bí záàtì tó wọ́n mọ̀ wípé ń tọ́sọ̀ ní ọ̀nbíàfù ara ẹ̀ ni ọ̀rọ̀ ara ẹ̀ ni Bàbá Alágàjì ọ̀mọ́ wọn bá ń pẹ́. gẹ́gẹ́ bí ọ́fíìsì sẹ́yìn jòkó sí. bẹ́ẹ̀ni tí nǹkan kan bá wá jáde láti ọmọ Markaz sí ọ̀dọ̀ Bàbá Alágàjì ọgbọ́ wọn tírìtì ẹni òun nìkan bizat wọn à ní tírìtì Markaz tọrọ mà wípé àbí Mudu tọrọ mà wípé eléyìí tó sọ ọ̀rọ̀ tẹ́lẹ̀ yìí sọ yìí kò gbọ́dọ̀ já sí wípé ọ̀rọ̀ òun jáde láti ayé ni òun sọ̀rọ̀ òun fúnra ara rẹ̀ pé òun náà ń wò wípé kóun náà ó ṣe báyìí kóun ó fi wọ́n wá dá òun náà tírìtì torí wípé nǹkan kan ò lè wá láti bẹ̀rẹ̀ ní Sàgbàjì àfi dáadáa nǹkan kan ò ní wá látàgbàjì síbẹ̀ ni àfi dáadáa ó ti wá wọn torí pé látàná kò sí nǹkan kan tó yẹ ó dúró èyí tí ń sì ń wá tá ń bẹ lọ́hùn kọ́lọ́hùn ọkọ̀lọ́hùn ọba wa kó sírètì gbogbo ẹ̀ láìpẹ́ nínú à ń bẹ lọ́hùn láwà bó ti ẹ̀já sí wípé nínú àwọn tí wọ́n bá ń wípé nínú àwọn tí wọ́n ń dá kinní lẹ̀ wọ́n bá tiẹ̀ ń kà wá kúnnú wọn bẹ́ẹ̀ kà wá kúnnú wọn pé nínú àwọn tó dá lẹ́nu ṣé bí n sí nínú àwọn tó parí ẹ̀ ebi nínú àwọn tí wọ́n tún ṣe mọ́ wà nínú àwọn tí ń bà á jẹ́ lọ́sàlẹ̀ táà tún bẹ lọ́hùn yín náà wípé ká gbọ́ torí pé òun ti ń wọ́ bọ̀ wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ so yóò tún wá ń wọ́ sí ni àfi kéèyàn dá làákàyè padà bó ni ò ti ní wọ́ yẹnyẹn tá a sì ń bẹ lọ́hùn kó bá wà sílé tiẹ̀ ẹgbọ́n nǹkan tí ń wí tòun ti bí ti ń sọ̀rọ̀ yín náà yín wọn ò ní kẹ́nìkan jáde lọ́la kó bú Bàbá Alágége ká má ti rí tiẹ̀ o pẹ̀lú ògo Ọlọ́run á dá a mú á ti rí tiẹ̀ á sì fílì tiẹ̀ lẹ́yìn treatment á sì dismantle rẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run mo ti nínú ẹ̀ tó lè wé bóun so n tẹ́mi fẹ́ sọ fọ́pọ̀ Markaz ni ẹ má sáré máa jáde pé ẹ fẹ́ àtàkì ẹnìkan ẹ máa lè àtàkì Àgbàjì tó bá jẹ́ Sùmùrà ẹni òun gan ẹni ẹ gẹ́gán la máa àtàkì kò sí bẹ́yàn ṣe lè tó tún òlé tírìtì ẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run yóò sì gbádùn ẹ̀dá òní bẹ̀ tún òlé tírìtì ẹ̀ ẹ má máa tírìtì wèrè òun ni wọ́n fi ní hospital wèrè wọn ní àwọn nìkan àrò wọn nìkan psychiatry wọn nìkan so ẹni ọba ti já sí pọ̀ ya wèrè fún rẹ̀ ẹ tírìtì ẹ̀ fún rẹ̀. bàbá ó dá àrùn tán ní kò gbóògùn ogun rẹ̀ ti wà báyìí. ogun rẹ̀ yìí tuntun wà so èyí la máa fi ṣe àmọ́ lérí ọ̀rọ̀ òní èyí wọn ò di ọ̀rọ̀ tí ẹnìkan máa lè fi ọ̀rọ̀ ránṣẹ́ gbogbo ẹni tí ń bá ń ṣe èyí wọn kọ́ da dúró. má ṣe bẹ́ẹ̀ torí àbákẹ́ àti ìyá aláró ọ̀rọ̀ mímọ̀ ni ọ̀kan Bàbá Alágége ọ̀kan wọn o rárá o bí nǹkan míì bá kàn wọ́n bá a bá tiẹ̀ ní sọ tá a dákẹ́ kọ́ mọ̀ ní wàhálà wa pọ̀ àwọn tí ń bá ń sọ á máa dákẹ́ á máa wọ́n báyìí èyí tó bá yẹ ká sọ àwọn pé ara eléyìí ti fẹ́ kọjá ká dáadáa àwọn tí ń sọ yìí ẹjá wa náà sọ ọ́ sí i kò sí bó ń tọ̀ òun ṣe tó tẹ́rù rẹ̀ bà wá àbí táwa bá ń tanra wa lókù tó àmọ́ tí máa bá yẹn lẹ́rù ni wípé irú wa yìí elédè asẹ́ ni wá
púpọ̀ bàbá. ní nǹkan bá ti dá sí nísìnyí wọ́n fi gbogbo àwọn àyókù tán sọ̀rọ̀ òun lẹ̀ ó ti wà wọn èmi nìkan wọn máa wá káàkiri. wọ́n ní bí ti máa ṣe nù èmi náà sì yá ní ọ̀dà èmi mo ní nǹkan míì tí mo fẹ́ràn láyé èyí ń ka yàbá ní ìtara àfa wa ni kì í jẹ́ pé èyí ń ni àwa ń wá ìta àgbáyé wá sí kọ́hún yẹ pé báyà ká máa búyàn lágbáyé ní ta torí ẹ̀ wá. ẹ ṣeun bàbá. nǹkan míì tá a ní tá a fẹ́ ọ̀fà ayé tá a sì fẹ́ rán òun lè yí tá a rán lọ́wọ́ láti jó níhùn. bẹ́ẹ̀ni kó di ń bẹ lọ́dọ̀ wa. so ẹni tí ó bá ní nǹkan gidi tó fẹ́ ọ̀fà ayé yóò jà pé yóò jòkó tè ebu lásán gbogbo àwọn tẹ́lẹ̀ tó máa jòkó tè ebu lásán ẹjọ́ tí ìjà bá ti lọlẹ̀ àwọn náà máa wọlé ni. bẹ́ẹ̀ni àdìgbọ́ wọn mọ́. àwọn sísìn àwọn ulama sísìn nù ulama sísìn àwọn àfáàsì kò kàn mù Ọlọ́run má ṣe wá láfáàsì kò kàn ó jẹ́ àbá gbogbo nǹkan mu ó sì jẹ́ àbá ayé mu. so ó dàbí pé àlàyé tí mo ṣe yìí sì wá ó yí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àbí ó sì kàfá káwọn ọmọ Markaz ká dákun torí Ọlọ́run ká máa ṣe mọ̀rọ̀ àátù anything tó bá ti jáde torí kìí ṣe gbogbo ẹni wọ́n bá fèsì on behalf of Markaz ni Markaz ń rálé sí fọ́. ẹ ṣeun yíò náà tún nídìí yíyan. mọ bàbá Lágége sì ni mo tún sọ̀kan ẹnìkan ó tiẹ̀ jáde mo fẹ́ kẹ́nìkan jáde Kọ́sìm kọ́ wá sọ lẹ́nu ara rẹ̀ wípé bàbá Lágége ló rán mi pé kí n sọ̀rọ̀ báyìí kò sí ẹni tó lè sọ bẹ́ẹ̀. Bàbá Lágége wá rán òun sí. bẹ́ẹ̀ ni gbogbo ẹnu bèmílì ìlfàm ni mo fi wí. èyí méjì àmọ́ wàyí káàfà kan jáde nínú àwa tá a là ń dìfẹ́ǹdì Markaz àbá ń dìfẹ́ǹdì bàbá Lágége ẹnìkan lè dìfẹ́ǹdì Markaz àbẹ́nìkan lè dìfẹ́ǹdì bàbá Lágége ẹni tọ́lọ́ ti dìfẹ́ǹdì fún rẹ̀. bàbá yẹ pàwọ́ là bá ń dìfẹ́ǹdì bàbá Lágége ni àìkán ti ṣe torí nínú àwa tá a jọ ń dìfẹ́ǹdì wọn gan-an àwọn míì ń bẹ tán mú páàsì lẹ̀. bẹ́ẹ̀ ni bàbá. àjọ ń dìfẹ́ǹdì wọn ni òun ní sì fi páàsì lẹ̀. Mọ̀ríkàsí ni ó dà ó lè máa pariwo bàbá Lágége ló bí òun. bẹ́ẹ̀ ni alábòsí ni mọ̀nàfìkì sí ní ìsìn gbàbọ̀dì yóò ti mọ̀ ní àbọ̀dká bá sí àjọ ń lọ nípa àjọ ń lo ogun nípa àwọn ní sàábé kan bẹ tí wọ́n ń pè ní Hatib bùnà Abi Balta lọ́lẹ̀ wa Hatib bùnà Abi Balta inú sàábé ànábì ni Kọ́sìm ọba ànábì lo Madina dáadáa fa ọmọ Mẹ́kà lòun náà ọba ànábì lo Madina ń bẹ́nu àwa tá à ń tẹ̀lé bàbá Lágége ọ̀pọ̀lọpọ̀ ni mọ̀ mà tọ́ba ní kó ń kálukú ọmọ ṣépè lórí social media níbẹ̀ làṣírí ẹlòmíì òtù wọ́n bá ní a máa ṣépè wípé tọ́ ọ bá dalẹ̀ bàbá Lágége rí njọ́ tó o ti ń bẹ àti tànà àti tòní báyìí ní káyé yorí wàláhì èmi lẹ́nu ẹnu mi ó ṣúrètì ni. púpọ̀ ìgbà wọn ní wàá balance. sáwì tẹnutẹnu orí ẹlòmíì ṣe mòlúdì wọ́n sì ń pè bàbá Lágége ó sì ní ẹgbà máìkì lọ́wọ́ ẹgbẹ́ fẹ́ lómi. so ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ Ọlọ́run ti ń tú àṣírí wọn bàbá náà sì mà wọ́n bàbá kan dákẹ́ ni àti ìbùnà Abi Balta máa jókòó tà náà báyìí ni ọjọ́ máa wà ní ọba náà bí lò dáadáa máa jókòó tì wọ́n wá dijọ́ kan ní arábìnrin kan wá láti Mẹ́kà arábìnrin mo rò pọ̀ jẹ gbèsè kò sówó lọ́wọ́ ẹ̀ nǹkan dàrú fún ọwá wà nábì wá kèfèrí sì ní bàbá ìsìlámù ńgbà wà nábì wá Madina àwọn ẹ̀rọ kò ń fẹ́ rí ọ̀gá ni wọ́n ní ọ̀gá ok wọ́n á mú ọ̀dọ̀ ọ̀gá wọ́n wá jókòó ọ̀gá wa ní so ọfẹ́ gba ìsìlámù ni ó ní rárá òun ọgbà ìsìlámù ọgbà ìsìlámù kí lọ wá bá wa ọwá kó bùkátà rẹ̀ tó bá wa ọwá kó kalẹ̀ ẹwọ ń sí Ọlọ́run ẹwọ gáàrí kò torí pọ́jẹ́ kèfèrí kọ́ ní ẹlẹ́ Ọlọ́run ọgbà ìsìlámù wa ló kó bùkátà wa ànábì ò sí bẹ́ẹ̀ ó kọ ànábì ni ó sì lọ́wọ́ gbà sí kí lọ wá fẹ́ òun nídìí owó báyìí ni òun nídìí nǹkan wá ka gbogbo bùkátà tó ní kọ́dà àwọn olóúnjẹ ńlẹ̀ àwọn òṣègbà anabi ni ẹfun lówó àwọn sàábé dáwó fún ẹni olóúnjẹ fún lóúnjẹ wọ́n wá dì fún wọ́n wá ní kí kíní kẹ́tọ́ tó àkómi tó gùn wá wọ́n wá ní okó ogbẹ̀ sórí ẹ̀ ní wọ́n lọ ńgbà tí ń lọ Kọ́sìm ní Hatib bùnà Abi Balta òun wá lọ lè rẹ́bù ẹ̀ lọ́nà kọ́nà níwájú ó sì lè dóde níwájú kalẹ̀ èyí yọ sí báyìí dóníà lápájá wọ́n ń pè ní Sára ni wọ́n ń parábìnrin náà Sára ni wọ́n ń pè wọ́n ni ya Sára ní dó kífì ọwá dúó ọwá ń dákùn torí Ọlọ́run tí mo fẹ́ rán torí lẹ́tà yìí ẹ máa wo nǹkan o
sàábì ànábì tán jọ ń jòkó ní bá Allahu alaihi wasallam. sàábì ànábì tó yẹ pé ànábì ò lè ṣe kọ́mọ̀dé ńjọ́ kan Subhana God. gbogbo orú wọn bẹ́ẹ̀ tán ń bẹ lára bàbá Lágége ọlọ́run wọlá àjọ wọn ń sunrun yín yóò wọlá akéwù tí àdámà kọ yín gbogbo yín àṣírí yín ò níbò Allahumma àmín. bọ́wọ́lá àti májà sí tèmi ló bò ó Àmín bàbá tó rà àṣìṣe bí. àníkọ́lọ́wọ́ tó àṣírí tèmi náà kó tún sí gbogbo ọlọ́run ọjọ́ tó àṣírí gbogbo wa Àmín. kí ni wọ́n á fẹ́ lò kọ́ sí òun ni pé ó wá fún lẹ́tà ó wá ní tó bá ti dé Mákà kó fún bàbá àwọn àti ìyá àwọn Allahu akbar. bàbá àti ìyá rẹ̀ mẹ́mẹ́ ní Mákà ó wá ní ó fún wọn ibi tá nábì jókòólẹ̀ ọlọ́run ti fi hàn nábì ó ti sí kásàfihàn fún pé sàábì rẹ̀ kan ó ti fẹ́ bẹ̀yìn bẹ́bọ̀ jẹ́ o ànábì wa ní kí àlè sẹ́yìn náà àlè ndé Ọkùnrin Ọlọ́run. Zubairu bùnà Awam ndé òun náà dìde Tọ́láhà bùnà Ubaydillah ndé òun náà dìde ó sá pè bí àwọn mẹ́rin ó ní ẹ máa lé arábìnrin tó kú oyún àyílẹ̀ kan ẹ máa Átìbù ti fún ní kíní táwọn ti padà sí ìjòkó Allahu akbar. àìsàn wọ́n látẹ̀ kan mo lè fún sáré ní wọ́n sọ ìjòkó ànábì wa ní kí wọ́n tẹ̀lé obìnrin wọ́n wá tẹ̀lé nígbà wọ́n tẹ̀lé tí wọ́n lé wọ́n kàn dá dúró ni wọ́n wá dá dúró ànábì wa sọ fún wọn pé ẹ tú ẹrù rẹ̀ ntẹ́ ẹ bá lẹ́rù ẹ̀ tí ọ̀jẹ̀ ń tó mú kù yàn yìí ẹ wá yọ̀ǹda òun kọ́ máa lọ ẹ má dáhùn padà wá o fún wọn máa lọ ní tiẹ̀ ó ní tí mo fẹ́ lò ó ti yẹ bó ṣe di pé wọ́n bá rí nu tí bàbá ti wá fẹ́ fún yín ó ti yẹ báwọn ẹ dààmú ẹ títí tẹ́ fi di nǹkan náà gbà lọ́wọ́ ẹ ọba dọ́dọ̀ rẹ̀ ìwà arábìnrin yìí kí ni bẹ́ẹ̀ nú ẹrù ẹ ní oúnjẹ tẹ́ fún mi náà ní kò sí nǹkan kan ọyá tú kò fẹ́ tú ní sẹ́yìn náà àlíbá yọ ìdá pé sọ eré ẹ̀ kalẹ̀ ẹ̀rù wá bà lọ́wọ́ tú nígbà tí ó tú ó pè fún sẹ́yìn náà àlí já lẹ́tà àtàlíkà àlí ọjà àlí mú lẹ́tà wálé ẹ̀ pé àwọn sàábì ànábì àwọn òní já lẹ́yìn àwọn ọmọdé pé ọ̀gá nùtọ̀ níta bá nú ẹrù ẹ̀rẹ́ ò lẹ́tà rí ìwọ àlí ìwọ náà lọ́kà ọyá ká kí ní bẹ́ẹ̀ lọ́ba rí ònúwánu lẹ́tà wípé min Hatib bùnà Abi Balta'a ila walidayhi látọ̀dọ̀ ohun sáwọn òbí ohun méjèèjì ọwá ní inna Muhammada sallallahu alayhi wa sallam inna Rasulallah sallallahu alayhi ó ní yuridu fataha Makkah wa yuridukum anabi fẹ́ wá torí ń gbà wọn fatihu Makkah múra ni anabi ti ṣe wútọ̀ láìpẹ́ yà á dé alọ Makkah o abẹ́ lọ sí Makkah anabi ti sọ kalẹ̀ èyí wọn lọ́wọ́ gbọ́ ọwọ́lá anabi ń bọ̀ wá o wa yuridukum yóò sì wá bá yín jà ní o fakhusu hisrakum ẹ pìpì ẹ̀ kalẹ̀ ẹ wo nǹkan ẹ pìpì ẹ̀ kalẹ̀ get ready o ẹ wo sàábé lára anabi nù inna rasula yuridukum anabi ń bọ̀ wá Makkah yóò wọ Makkah láìpẹ́ yìí kódà bí n ṣe ń wo ẹgbẹ́ oníjú bí ọ̀tún làbíjọ́ mẹ́rin lọ láti gbéra kódà àti ń sẹ́ẹ̀tì kalẹ̀ fakhusu hidrakum ẹ get ready o ẹ pọ́n ọ̀bẹ yín àwọn ọfà yín ẹ ṣe gbogbo ẹ̀ dáadáa ẹni ọba ti ṣe wèrè ẹ dáàbò sẹ́nígbà tá ànábì rí kìíní mo báyà ànábì ní sábẹ́ mi ọba kéwù mi dájọ́ lọ wá sí ibi kìrí jí mẹ́ríkàsì ni ebi ọ̀rọ̀ máa dúró tó ọmọ fàtẹ́gùn sí lẹ́yìn bẹ́ẹ̀ ni ìwọ̀n gbé bàrẹ̀ lọ́wọ́ báyìí rárá o dáúdà lẹ ẹ̀ ń tafa fún dáúdà yẹn ṣe báwọn o Átìbù làwúwé o ó ti wá ń tafa lọ́dọ̀ dáúdà ibi tọ́kàn yín lọ ni arábìnrin ìwọ ọba dákẹ́ ó ní arábìnrin àbíwọ̀ ọkọ̀ òun kọ́ ẹ fèrè jì mí náà ni ẹ ṣàánú mi náà ni gbogbo tí ń bá ṣe fún yín ẹ ṣá yàá fi mi àṣírí ti túbà yìí náà a máa ti ń ṣẹlẹ̀ ń bẹ̀ ni pé ìfẹ́ kí nǹkan kan ṣe àwọn mọ̀lẹ́bí òun lòun fi ṣe bẹ́ẹ̀ anábìnrin ṣé gbogbo àwọn yòókù náà ní mọ̀lẹ́bí ó mú páàsì ànábì kalẹ̀ nù ni gbogbo orú ọmọ kéwù tí bá ń ṣe bẹ́ẹ̀ wọ́n ń lábọ̀ wọ́n bá dáa fún wọn láàárọ̀ tí wọ́n ń dáa bọ̀ lọ́sàn-án táwọn èèyàn rò pé ń dáa bọ̀ lọ́sàn-án alásàdì ò ní dáa. ẹ̀kẹ́ ìdẹni tó bá rí Monday kò ní rí Tuesday bílẹ̀ Tuesday bá mọ́ bá láyé kò ní rí Wednesday. ló ti rí nù bó ti rí nù. irú àwọn bẹ́ẹ̀ tá bá ń ṣe bẹ́ẹ̀ lára Baba Alágége tọ́rọ̀ ń bá tó àṣírí wọn lé wa lọ́wọ́ ó ti wọ́n dáná lọ́wọ́ wa. ẹ ṣe àgbákò. so bọ́rọ̀ ti rí nù gbogbo mọ́ríkàsì kí a lọ lè àmọ́ ní akhiran bàbá wa àgbà bàbá wa ìmáàmù àgbà nílọrin ọlọmọsà jẹ́ àrí wọn pé bàbá ìmáàmù àgbà ńlọrin àwa ò ní wọn
Allahu akbar. Munibu ni wọ́n. Ó di méjì. Halimu ni wọ́n. Ó di mẹ́ta. Wallahi làásì bí wọ́n ti rí nù. Gbogbo ntọ́lọ̀ ń fi ròyìn àná Ibrahima ní ń bẹ lára bàbá wa Ìmámù àgbà nílọrin. Èmi wá ń béèrè báyìí Qasim. Akramakumullah. Àwọn àfáà kọ Ìlọrin kó àfáà sínú púpọ̀. Center of Kò sínú ilé kan tó rí ńlọrin. Ntí Ìlọrin fi ju gbogbo òlu lọ́nu. Kò sí yàrá kan tó rí. Ó kéré ọgbọ́dọ̀ bá àfáà 10 tó yanjú. Ó ẹsẹ̀ wá bá àwọn àfáà kéékèèké láì máa ye. Bẹ́ẹ̀ni, nílọrin. Àmọ́ bá 10 tó bàtà mu. Bẹ́ẹ̀ni. Kò sí ojúlé ọ̀hún láyé. Ẹ dákọ̀ ojúlé kan tẹ̀ ní bá àfáà bẹ́ẹ̀. Kò sí nílọrin. Ọlọ́run fi ṣàánú lọ́rin. Alhamdulillah. Àwọn àfáà wa pọ̀ ńlọrin, àwọn ìmáàmù pọ̀ ńlọrin, àwọn onímímọ̀ pọ̀ ńlọrin, àwọn oníwàásí pọ̀ ńlọrin, kó wá pọ̀ bẹ́ẹ̀. Ẹ wá dákun torí Ọlọ́run. Ẹ dákun ẹ jọ̀ọ́. Nǹkan tó lágbára jù táwọn àfáà máa ṣàfẹ́kù láyé òun ni àmánà. Ẹ bá ń sọ, ẹ bá ń wádìí ní gbogbo ohun tí ń jẹ́ lọrin àti kàràkárà. Àfáà wo ló ní àmánà tó bàbá wa Ìmámù àgbà ńlọrin? Adamallahu hayatahu ahfizahu. Ṣé àpé challenge kan tó lè mí náà challenge wọn? Irú rẹ̀ wá dìjà. Ara tí mo sọ lẹ́ẹ̀kan náà nù. Challenge kan nù. Pé ká wá àfáà kan àbí ìmáàmù kan, àbá ṣáájú ẹ̀sìn kan, àbó ní mímọ̀ kan, àbó ní wàásí kan. Tó lámàánà. Tó wá ní àmánà tó bàbá wa Ìmámù àgbà nílọrin. Bàbá wa Maulana al-Imam al-Doctor al-Imam al-Bashir OON. Àfáà onídà. Ọlọ́run jẹ́ àrí bàbá pẹ́. Àmín. Tí rí ẹni ọlámàánà wọn. Bàbá lámàánà pọ̀. Wọ́n gbé àmánà lánàá pẹ̀lú Sheikh Adam. Àwọn ni wọ́n máa rú tí Sheikh Adam dá sí lánàá. Nígbà táwọn ń bẹ tí wọn ò tí àná ń bẹ lọ́wọ́ bàbá Sheikh Adam. Sheikh Adam wọ́n wá kún wọn lọ́wọ́ láti pípẹ́ fún òní yìí. Tí bàbá fẹnu ara wọn sọ. Wọ́n bá wọn palẹ̀ mọ́ òní. Bàbá ní gbogbo oore wa tá a fi lo ayé wa tán. Wọ́n ní Sheikh Adam dì báyìí. Wọ́n sì gbélé àwọn lọ́wọ́. Lódìrí. Ìkáyàtà mìíràn. Bàbá wa gbàgbé kinní òun látàná. Wọ́n wá pé àmánà òun lójú ayé Sheikh Adam. Sheikh Adam wá kú tán láti 30 ọdún ó di 3. Wọ́n wá yẹ àmánà òun lónìí lórí bàbá Alágége. Wọ́n wá rí bàbá Alágége tòní wípé bàbá àtàná ní rí kìí ṣe tòní. Allahu akbar. Bàbá mọ́mọ́ àgbà. Àmánà kan. Àmánà nù. Hayyakumullah. Wọ́n mú àmánà Maulana Sheikh Adam lọ́wọ́. Rahimahullah. Irú àwọn báàní àwọn mọ àná wọ́n mọ bó ti tó. Wọ́n wá fi àná òun mọ bó ní ti tó. Èyí tẹ́ bá rí ní tó wá já sí wípé kówó ní lù sáàyè bàbá wa Sheikh Adam lónìí. Kò mọ bánà ti tó ni. Ẹnìkan ò ní mọ bánà ti tó. Kò fẹ́ kó ní ó bàjẹ́. Allahu akbar. Ọlọ́mọsọ àjẹ́ àrí bàbá Alágége pẹ́. Allahumma amin. Ó bọ̀ àwọn márùkásù náà eléyìí ọmọ jẹ́ nàṣíà fún wa. Wá àṣírí. Kábùnra wọn sùn. Ẹjẹ́ ntọ́ bá ti wá ní individual. Ẹjẹ́ àhàtàkẹ́ ní individual. Tó bá ti wá generally. Tó bá ti wá generally, àhàtàkẹ́ generally. Ọmọ bàbá Alágége ní sọ̀rọ̀. Bó ti rí nù ni. So bí bàbá Mudiru gan fúnra wọn bizat tí ẹ bá jẹ pé àwa tá a jọ máa kéwú tọ́já sí pé gbígbà ti dé táwọn ń ṣe kíni challenge kan mo tàdíyà kan mo sọ bá sí kí la ń pè sọ àlù kan mo jùlẹ̀ fún ti bàbá mọ́mọ́ àgbà ẹlẹ́ẹ̀kejì tí bàbá Alágége tòní ká tún ju tiwọn náà lẹ̀ níjọ́ tí bàbá Mudiru ti jẹ kàlí tán di wàlé khilafa Maulana Sheikh Adam tán di àlífà tán jòkó lórí àga rẹ̀. Tó ráwọn gẹ́gẹ́ làlífà. So àtìgbà tán ti wá jòkó lórí àga ni tán yìí ti di Mudiru tí wọ́n àdára ìdára tàlẹ̀ markas títí wá dùn ní ẹ wòye challenges ẹ wòye èébú ẹ wòye ọ̀rọ̀ ẹ wòye èpè ẹlòmíì kan ṣe pé kọ́dà àwọn àfáà míì tún lo àfọ̀ṣẹ wọn tún fi ń ṣépè lé àwọn Alágége àwọn Ọlọ́run wa ń dá padà fún wọn ayé wọn wá ń burúkú mùsùlùmí wọn ń dàrú fún wọn sí fa tó fi já sí wípé ọmọ ẹlòmíì wá di ẹni tí ọfẹ àlọ́ ọ̀kan nú àwọn tí máa bú Mudiru náà àwọn Mudiru ní dákú ẹni mo fọ́kọ̀ ẹ̀ sára wọ́n ní ọmọ rẹ̀ USS sí jò ní bẹ́ẹ̀ ni tí Mudiru báyìí sọ òun náà kọjáde pé ẹ máa sọ nígbà tẹ́ pé ẹ̀yin nìkan lẹ nímà ẹ̀yin nìkan ọ̀dọ́ ẹni kéwúwà wọ́n ní ọmọ rẹ̀ tó bí wọ́n lọ USS sí. Ó dábàá. Wọ́n láwọn kan tó jókòó tì ní wọ́n hangi ọwọ́ ọmọ wọn lọ́mọ ti gbé ẹ̀sẹ̀ wọ́n ní àwọn tó máa hangi ọmọ ṣe dáa ẹ bá jẹ́ ọ gbà ní ẹ̀sẹ̀ lẹ́nu lọ́mọ tó bí ọmọ rẹ̀ ò ṣe ní ẹ̀sẹ̀ sí ọ ìbọn ọmọ ọlọ́mọ ni wọ́n ń yọ̀ sùn tètè sí. Ẹ wá bá ń sọ Qasim èmi nísì
Balágége. wọn wà lémi gẹ́gẹ́ mo ṣe dún yìí Atáyé ṣe. tó bẹ́ẹ̀ kí n wá jáde kí n wá sọ pé búyàn rí Rárá. kọ́ra mi bá gbé àwọn èèyàn ní jákèmọ̀ mọ́ kọ́mẹ̀tì ọ̀nà ní jákèmọ̀ múlẹ̀ wọ́n ní kí múlẹ̀ ni. Ẹ ti parí ẹ̀ ẹlẹ́yìn náà ní sọ bẹ́ẹ̀. ẹ ní sọ bẹ́ẹ̀ ẹ lè sọ bẹ́ẹ̀ pé búyàn rí dáadáa Àmọ́ wọ́n bú ilẹ̀ mo sọ wèsì ẹ̀hún náà fi wọ́n sá búyàn náà nù wọ́n sá búyàn náà nù ni. ìwọ náà sì lè sọ pé ò búyàn níwọ̀n tó ń wò mí èmi rẹ táàjọ ń wúra wa Òun náà lè sọ bẹ́ẹ̀. ó ti bá wọn náà ẹ wá wo iye ẹ̀dá tó bú Babalágége láyé tá a bá ka iye èèyàn ní ẹnìkọ̀ọ̀kan wáhìdá ń bá dà wáhìdí Níkọ̀ọ̀kan. tó bú Babalágége á ti rí èèyàn tó 3000 Wọ́n pọ̀ o. Ó dà wọ́n fẹ́ jù bẹ́ẹ̀ lọ. wọ́n tó stéètì méjì tó bú Babalágége náà ìbéèrè tí wọ́n á béèrè ni pé ẹ dákun ẹ bá ń wú ẹni ẹ bá ń wá jáde ẹ wá kílípù jáde ẹni tí Babalágége bú rí. Rí ever since tí wọ́n ti bẹ̀rẹ̀ sẹ́ni fóònù tí wọ́n ti bọ́ ṣe rí Khalifa. àbí adúrú nǹkan tí wọ́n ń ṣe yìí ẹni tí bàbá bú rí ẹ mú jáde káwò. nígbà wọn rí pé bàbá Mùdírù ò rí ẹnìkan bú àbí èbúyàn bàbá sẹ́ni tí ò bú èèyàn ara rẹ̀ gbé ara rẹ̀ báyìí rí lẹ́wà ló bú sàbí. Ara possible. àbí èbúyàn bàbá Mùdírù èbúyàn wọn ò mọ òwò ètè ṣe bàbá ò mọ̀ ṣe kódà ẹnu èyí tí bàbá ń ṣe òun gan wípé tí wọ́n bá bú wọn tí bàbá ò tún ní òkè èyí tí màá fi mí ní bú yín bọ̀ torí nǹkan tí mo wú yẹn màá kọ́ ẹ lẹ́kọ̀ọ́ mo tún wí bàbá ló ní kẹ́lìmà yẹn slogan yẹn mo tún sọ wọn tún nǹkan yẹn sọ iṣẹ́ tí wọ́n fi dá èbú padà fún wọn tún sọ irú àwa yìí nìsín àwọn ètò sọ lẹ́ẹ̀mejì mọ́ bí n bá ti wí lẹ́ẹ̀kan tí ọba ti yí ọ ọ̀fẹ́ dá fún ọ̀nù. tọ́ a bẹ̀rẹ̀ fìtínà ni a máa wá fa fìtínà lọ nígbà a wá fi mọ́sí àlàkalẹ̀ a máa wá fa fìtínà lọ báwa ti ń lò ń já sí pé Babalágége tò níhun lídà làwọn gbogbo àyíbò sì ni wá. Àwọn náà ti wá kó kíláàsì ẹ̀ àti kó kíláàsì ẹ̀. Ọlọ́run ti ń sèmi náà di lídà bọ̀ wá díẹ̀ díẹ̀ àmọ́ tẹ́lẹ̀ bó sì ni wá. Ẹ ti di bàbá. À ń Babalágége wọ́n bí wọ́n lídà ni wọ́n sì ń lo ayé lídà. Masha Allah. Wọ́n ebú àbẹ́ ebú yàn. Rárá. Kódà Babalágége yìí good example ni wọ́n bàbá Ìmámù Àgbà good example ni wọ́n. Alhamdulillah. Ẹ̀yin náà mú yín wọn náà. Masha Allah. Bẹ́ẹ̀ ni kí gbogbo àwọn táwọn jọmọ kí wọn náà káwa náà mú. Masha Allah. Bó ti sùnmùrà àti àdàbíyà àti màrìkàsí ká mú ẹ̀kọ́ lára àwọn tí wọ́n jí àwọn àfa wa. Kọlọmọsá wọlá Ànábì Muhammad ó jẹ́ kára àwọn bàbá wa pé so bí ntọ́wánu kí ọkàn wa ní fújíà náà ni tá a bá wá tètè sọrú ọ̀rọ̀ yìí báyìí ó ti wá àwọn nǹkan mìíràn bẹ tó yẹ kí ọkàn máa nígbà tẹ́nìkan bá àwọn tọ̀hún náà bá tún dìde pé àwọn bó kéde kan wọ́n máa di wípé márkàsì àti Zumura wọ́n máa wá ta síra wọn lérí ọ̀rọ̀ individual ẹ̀kọ́ sọ pé èyọ individual agbọ́dọ̀ máa ṣe mọ̀rọ̀ àti so Ọlọ́run ó ṣàánú fún wa subhana man la aiba fihi wa la khata kí ló pé ambassador of peace. Ambassador of peace ni wa oyè òun náà tó káwa náà jẹ náà lásán kọ́ ni irun yìí di funfun ẹlòmíín rò pé báyà mo tí ń tiẹ̀ ẹlòmíín rò pé báyà mo tí ń tiẹ̀. tẹ́ ń ṣe live lọ lásàlátù ẹnìkan gbogbo tẹ́ ẹ sọ kò báwọn n tó béèrè ni pé báwo ni irun yìí ṣe di white. báwo ló ṣe di white ìdínà náà pọ̀ ọ tó kí ọ jáde lójijì báwọn náà kò easy rárá kò easy rárá ó gbé náà kó lè ní ẹ bá lu ọrùn ọwọ́ kò easy ntọ́jú rí ẹnu ò lè sọ ni àmọ́tọ̀ torí ìfẹ́ àwọn àlùfáà wa. àmọ́ bí tẹ́ ẹ bá dé yìí. àtàwọn tó wá dé yìí báyìí o alhamdulillah peace ló kù peace ló kù tí ẹ bá já sí wípé ọba fẹ́ di wípé èèyàn fẹ́ gbé skọ́skọ́ wa a wà lo slogan Taye Currency pé wèrè la fi wo wèrè. dìdìrín la fi wo dìdìrín. wèrè la fi wo wèrè. Orin Taye Currency nǹkan tó ní wèrè la fi wo wèrè. àwọn èèyàn wá jáde ń kálukú wá ní ó ti lè máa kọrin bẹ́ẹ̀ wájú pírẹsidẹ́ǹtì. sẹ́yìn ọmọ wípé Taye Currency tó kọrin àbáyìí Taye Currency tó kọrin pé wèrè la fi wo wèrè níbi tí ọba Olúbàdàn ti jẹ oyè ọba níjọ́ wúyè tí wọ́n ń kọrin wèrè la fi ń wo wèrè níwájú pírẹsidẹ́ǹtì
ṣé ẹ mọ̀ pé president gan ni Táyé Kọ́rẹ́nsì ń bá wí ni wípé ibi ọwà yí wèrè la fi ṣe. ọgbọ ọ̀rọ̀ ti di ó ti ọ̀rọ̀ kí sábẹbẹ. Allahu Akbar. ibi èèyàn bá fẹ́ ga láyé àbí kó ti wèrè bọ̀. tọ́ra àwọn tí ó fẹ́ ọ̀gá wèrè ni wọ́n. ìwọ tó fẹ́ ga àbí kú ọ̀nà ògbé wèrè díẹ̀ ìwé yìí ṣe wèrè àmọ́wọ̀. tọ́ bá débi tó ń lọ tán tẹ́ fi wọ́n wò tó débi tó ń lọ tán ọ̀ àbọ̀ wèrè lẹ̀ ọ̀ wèrè ọmọ wa ṣe wèrè sí ẹ lọ. ètò ìwọ̀n wèrè lábí ṣe àbíwò wèrè nu. ṣé gbogbo àwọn eléyìí wa nísìnyí wọn máa fi wèrè wó fún wa. bẹ́ẹ̀ nìkan bá lóun ya wèrè kan Nàìjíríà nísìnyí àbá wọ́n lọ jù síbi kan ni wọ́n fi wèrè wo wèrè rẹ̀ nù ni. ẹ sọ bẹ́ẹ̀ wá sí àwọn pé ìjé èèyàn ó lágbá ẹ ò bá ní skọ́skọ́ díẹ̀. àwọn ikú ní díẹ̀ díẹ̀. ìgbọ́ pẹ̀lú ìjé yẹn. pàápàá jùlọ nílùú táwa tún wà yìí gbogbo bí ló ti lè já àfà tó máa ṣe àmọ́ ńlọrin yìí ọ̀pọ̀ já àfà ńlọrin ọwà wà gbádá ọwọ́ kìíní àbọ̀ jáde pé àfà lèmi náà ńlọrin àfikọ́ ọ̀rá ti díẹ̀ bọ̀ torí bó ti bọ̀ wọ́n wà tọ́ ẹnìkan náà kọ̀ wá gbọ́n kẹsẹ́ pé bẹ́ẹ̀ yọ sọ̀rọ̀ wọ́n máa ń kọ́ fi lọ́wọ́ wọ́n bá kọ́ sí báyìí tọ́wọ́ sí báyìí wọ́n ní sọ̀rọ̀ wọ́n ní eléyìí tutù díẹ̀ àmọ́ first come first chance tọ́wọ́ sí báyìí wọ́n náà sí báyìí pé ẹran tí wọ́n bá fẹ́ gbá àwọn ẹ̀rẹ́ sáré jà báwọn tọ́ bá ṣe bẹ́ẹ̀ tọ́ bá rí pétọ̀ wọ́n sọ̀rọ̀ tóun kàn jẹun lọ lọ́kàn dábò ní gbà àmọ́ tọ́ bá ṣe tóun náà tó ti wáyé sí orí àwọn méjì wọ́n àjọ tàdí wọ́n bá tàdí wọ́n wá gbà wọ́n bá náà tó tẹ́ra wọn lọ́rùn dáadáa wọ́n ẹ̀sẹ̀ wá kíra wọn pé wọ́n náà ó tíráì ẹ̀rí pé lẹ́yìn wọn ní jàmá. bẹ́ẹ̀ bá lẹ̀kúta wá ìwọlẹ̀ sílẹ̀ gàmù onílẹ̀ mímọ́ láàfin mọ̀ wípé bó ti rí nù ọlọ́run ò ní dààmú wa ọgbẹ́ ẹ̀jẹ̀ máa ọlọ́run ó ṣàánú yín jù báyìí lọ alibarika ọlá Ànábì wa Muhammad ọlọ́run ò ní fi ilẹ̀ kò ní dójú àdúrà tì yọ gbàdúrà gbogbo wa ọlọ́run ò ní jí ọ bàjẹ́ gbogbo ń tẹ́ gbé lọ́wọ́ ò ní bàjẹ́ ntí kó wa náà gbé lọ́wọ́ ò ní bàjẹ́ àyọ̀nkálukú ò ní bàjẹ́ gbogbo ilé kéwu kó wa ọlọ́run ò ní jí ọ bàjẹ́ ọlá àwọn ẹni ọlọ́run ẹni ilé kéwu kó wọ̀ ní tú jàmáà náà ò ní tú alibarika ọlá àwọn ẹni ọlọ́run dáadáa lọ́lọ́run ó jẹ́ àmàrí gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá ọlọ́run ó fòrè fún yín yóò fa ẹ̀yin náà lórí lọ́wọ́ ọlá subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin.